àṣírí ìgbàanì, àṣírí àwọn bàbá wa tí wọ́n fi sílẹ̀ fún wa pé ká fi máa ṣe ọmọ aráyé lóore. Ìbà àwọn bàbá tí wọ́n ní àwọn àṣírí yìí, kí Ọlọ́run kó bá wa foríjì wọ́n, kó sì bá wa fọ̀run kẹ́ wọn. Mo fẹ́ fún wa ní àṣírí kan tá a fi tọ́nà dárìn tá a fi lè rìnrìn àjò ọdún yìí tí owó ò fi ní tán ní ọwọ́ wa, tí a ò fi ní ná ìkan tán ká tó rí mi, tí a ò fi ní ná owó kan tán tí ìmí ò fi máa dọ́wọ́ wa. Àṣírí yìí ó tó ọ̀nà dárìn. Tẹ́ bá ń gbọ́ pé wọ́n ní nǹkan kan tọ́nà dárìn, ó tó ṣẹ́dá ṣe. Gbogbo àwọn táwọn ń sọ pé ó ti rí bákan, ó ti rí bákan, tí a sì ní owó àwọn iṣẹ́ ńláńlá tá à ń sọ pé kẹ́ ẹ wá ṣe lọ́wọ́, tá à ní lọ́wọ́. Ẹ jẹ́ ká lọ lo àṣírí yìí. Ẹ jẹ́ ká lọ lo àṣírí yìí, yóò sì jẹ́ fún wa. Ṣé ẹ mọ perfume tí wọ́n ń pè ní back to sender? Back to sender, ẹ rà nílá rẹ̀ ẹyọ kan. Nílá rẹ̀ yẹn ti máa wọ 4,000 nísìn. Ẹ rà nílá rẹ̀ ẹyọ kan. Ẹ wá mú owó tí à ń ná tó tóbi jù níbí 1,000 naira tuntun. Ẹ fòdì ẹ̀. Ẹ mú ẹyin òróró ẹyọ kan tó mọ́ dáadáa, tẹ́sí wẹ́ni tí ó tà fún yín tí ò ní sọ́mọ adìẹ nínú ẹ̀. Ẹyọ kan. Báwo la ṣe fẹ́ ṣe? Ẹ mú 1,000 naira yìí. Ẹ mú pẹ́ẹ̀nì. Ẹ fi kọ orúkọ yín sí ara 1,000 naira yìí àti orúkọ ìyá yín. Ẹ wá fòdì ẹ̀ báyìí. Ẹ fòdì ẹ̀ tí yóò tínrín bí báírò yìí. Ẹ fòdì ẹ̀ tí yóò tínrín. Ṣé ẹ mọ bí èèyàn ṣe máa ń fòdì owó tí ó rí bí báírò yìí? Ẹ kì í bọnú back to sender. Ẹ wá mú ẹyin òróró ẹ fọ, ẹ dà sínú back to sender yẹn. Ẹ jí papọ̀. Ẹ jí papọ̀. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa ta láti àárọ̀ ọjọ́ kejì tẹ́ bá ti ṣe iṣẹ́ wọn. Ọjọ́ méje ńlẹ́ fi ta kíní yìí sínú omi ìwẹ̀ yín, tẹ́ mọ̀ jí papọ̀ báyìí. Tẹ́ mọ̀ ta sínú omi ìwẹ̀ yín láràárọ̀ fún odidi ọjọ́ méje. Pẹ̀lú àṣẹ Elédùmarè àti àṣẹ àwọn bàbá wa tó níṣẹ́ yìí, ẹ mọ̀ ká owó ò ní tán lọ́wọ́ yín mọ́. Ẹ ní ná kankan kẹ́ tó ní ná rí omi. Bẹ́ẹ̀ ni ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò. Bẹ́ẹ̀ bá ti ń kọ ọwọ́ bá ẹ mọ̀ owó jáde. Ẹ jẹ́ á fi wẹ̀ ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún, ọjọ́ kẹfà, ọjọ́ keje. Ká wo nǹkan tí ó ṣẹlẹ̀. Tó bá wá di ẹ̀yìn ọjọ́ keje, ẹ jẹ́ ká mú kíní yìí ká lọ sọ́nù. Ike yìí tó ń ti owó inú ẹ̀ yẹn, ẹ jẹ́ ká lọ sọ́nù síbi tí wọ́n ti lè rí he. Ẹ jẹ́ ká lọ sọ́nù. Tá a bá sọ́nù, ẹ jẹ́ ká wá wo nǹkan tí ó fọ́lù rẹ̀. Láti ìgbà tá a bá tẹ̀ sí fi ń wẹ̀ láti máa rí ìyanu Ọlọ́run. Mo fẹ́ sáré ṣe live program kan báyìí. Ẹ join mi ní live program. Mo promise wọn lánàá pé mo fẹ́ fi iṣẹ́ kan sílẹ̀ fún wọn. Awẹ́nù. Ṣùgbọ́n ọ̀fọ̀ kan ṣẹ̀ mí ní àná. Kò jẹ́ kí n wà ní mood tí mo lè fi iṣẹ́ sílẹ̀ lánàá yẹn. Mi get ara mi because àwọn àlejò sáà wá kí mi. So kò jẹ́ kí n ní time fún live program yẹn lánàá. Mo wá fẹ́ sáré lọ báyìí. Kẹ́ ẹ pàdé mi ńbẹ̀. Yóò dára fún wa. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣe báyìí, yóò sì máa jẹ́ fún yín. Àkùdí ò ní wọ̀ ọ̀rọ̀ yín. Ó ti rí bẹ́ẹ̀ o.